gẹ́gẹ́ bí ìṣe wa fún tòrò tòní náà túnú wò ibi ó ṣe dàbí pé bí òṣèlú ní kàn ṣe mí lóòrọ̀ tòní bó bá rí bẹ́ẹ̀ ńkọ́ bóyá kí n tẹ̀ tí lẹ́kọ̀ọ́ àbí kí n tòde wá ẹ jẹ́ n kú mu wá látòkè ìtaná ní tíátíá kò sí fàǹfà lórí pé bóyá a fẹ́ àgbàkóso àbí àwọn nǹkan kan wọ́n ní wàhálà kan ń ṣẹlẹ̀ báyìí o látàrí bí wọ́n ní ọ̀rọ̀ ìṣekúpani kò ṣekúpani àtàwọn mìíràn kódà wọ́n ní ẹnìkan tó gbẹ̀mí lọ́rùn ẹnìkan tó ń pokọ̀ ní Yelwata wọ́n ní wọ́n ti sún ìgbẹ́jọ́ rẹ̀ wọ́n sún síwájú bí ilé ẹjọ́ ní ká kú ti bẹ̀rẹ̀ lóòrọ̀ tòní. bó bá jẹ́ ilé ẹjọ́ ló ti bẹ̀rẹ̀ kémi náà lọ́dọ̀ Nasir ọmọ El-Rufai lóòrọ̀ tòní kémi náà kó ẹni tó bá tìràn mọ́ kò kí dákẹ́ torí tó bá dákẹ́ báyìí tara rẹ̀ yóò bá dákẹ́ ni ẹ̀sùn ẹ̀bi eléyìí tẹ́ fi kàn mí rẹ̀ ń tẹ́ ẹni mo ṣe mi ò mà ṣe o ọwọ́ mi rèé funfun nẹ́nẹ́ owó ẹ̀sùn owó tẹ́ ní mo kó jẹun ẹnu mi rèé ẹ̀rí pé kò sí nǹkan kan kódà ikùn mi rèé ọ̀dà bíi pé kò sí nǹkan kan nínú ọkùn mi gan ẹbí tẹ́ fi kàn mí ò nítorí náà mi ò jẹ̀bi rẹ̀ El-Rufai ló sọ bẹ́ẹ̀ fún adájọ́ lánàá. ní tèmi o èmi adájọ́ Ayọ̀ Sàlámì ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé kò tiẹ̀ yẹ kéèyàn kan ó díje ní 2023 ta ni adájọ́ Ayọ̀ Sàlámì sọ pé kò tiẹ̀ yẹ kó jáde débi pé yóò ti sọ pé òun gbàpò tí ìbò sípò ààrẹ Peter Obi ni Ayọ̀ Sàlámì sọ ó ní kò tiẹ̀ yẹ kí Peter Obi ó jáde débi tó sọ pé òun gbàpò tí sí ipò ààrẹ ní 2023. èmi náà lọ sí ẹ̀ka òṣèlú ni mo wà níbẹ̀ ni mo wà lọ́wọ́lọ́wọ́ tá a wà yé o ẹgbẹ́ òṣèlú Labour Party rèé wọ́n ní pé káwọn bá lè yẹ̀gá máa rẹ Bọ́lá Tinubu nídìí lọ́dún 2027 o wípé tíkẹ́ẹ̀tì díje dupò ààrẹ kí ó máa lọ sí apá gúúsù ilẹ̀ yìí ìpàdé àpérò wọn bá ní bẹ́rù bá kanlẹ̀ bó bá kan òkè olíbìkan tààtún gbé kà wọ́n bá sún yẹn síwájú ọjọ́ wo ló máa wáyé mọ̀jàlá yóò ṣe tán láti nà ń bẹ̀ fún alóòrọ̀ tòní. ok bó jẹ́ pé ti PDP àwọn náà tún ná tán bí owó láàrin ara wọn lóòrọ̀ tòní 2027 eléyìí tá àwọn olóòkàn ò ní dárúgùdù ńlẹ̀ báyìí o pẹ̀lú bó ṣe dà pé àwọn gómìnà kan nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n mọ̀ ti kọ ìgbésẹ̀ eléyìí tí gun ti Wike ń gbé pé bóyá àákàn fẹnukò tàbí falága kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alága gbogbogbò ní ẹgbẹ́ òṣèlú wa wọ́n ní kí ni padà òde aṣọ kò sí ní tó jẹ bẹ́ẹ̀. tó bá rí bẹ́ẹ̀ yẹn mi sẹ́rí wálé padà sí ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí látàrí bí ètò ìdìbò sípò gómìnà bó ṣe ti ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n tí àwọn olóṣèlú ti ń ṣe ìgbáradì ẹgbẹ́ òṣèlú àwọn ará ìlú àti ọmọ ẹgbẹ́ òṣèlú APC rèé o wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe ìfẹ́núhàn wọ́n ní wípé àwọn kan ń bẹ tí ò ń sọmọ ìlú àwọn táwọn rí pé wọ́n ń yabo ìlú àwọn táwọn náà bẹ́ẹ̀ fún fi orúkọ sílẹ̀ àti ẹ̀tí mọ́ tó oyè ọlọ́run wọ́n bá yarí pé rárá o àwa ò lè gba ẹgbà lóyún lọ́hún kálukú ló nílùú tirẹ̀ o ó bá di yán pẹpẹ skata lánàá nílùú wo gan ló ti ṣẹlẹ̀ mọ̀jàlá yóò náà bẹ̀ fún wa wọ́n ti gbómi ìjà kaná báyìí. ẹ dákun ẹ jẹ́ kí kíní ò lọ́rọ̀ ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ẹ dákun ìbò sì tí ì dé ẹ dákun pẹ̀lú Ọ̀ṣun ẹ̀bẹ̀ lábẹ́yìn o ó dáa bó bá jẹ́ pé ìpínlẹ̀ Ọ̀ṣun ló sẹ́rí wá oyin ọmọlúwàbí gan lèmi náà mo sì ń bẹ láwùjọ ọmọlúwàbí níbi tí ọmọlúwàbí ti ń gbé ṣe nǹkan tó ọmọlúwàbí ń ṣe láàárín àwọn èèyàn rẹ̀ o. gómìnà Adébọ́lá Adélékè ó kọ́wọ́ bọ àwọn kọngilá ó kọ́wọ́ bọ̀ ọ́ lójú ó ní bàṣẹjọ́ òbí tí ń so lẹ́rùn lẹ́yìn àti pé ẹ fẹ́ bá iṣẹ́ ọwọ́ mi jẹ́ mi sì ní gbà fún yín ṣé ẹ rí pé afárá olókè tẹ́ ẹ fẹ́ ṣe òtò ti pópónà lábala méjì eléyìí tó fẹ́ gba ti ìlú Ilé-Ifẹ̀ kọjá òun tẹ̀ ń ṣe bíi ṣe bẹ́ẹ̀ kàn ń ṣe báṣubàṣu bí ìgbà tá a bá ṣe ẹ́ tà ń sọ́ka òun mi ò gbà fún yín o bẹ́ẹ̀ ṣe ṣe òun èmi ò fẹ́ gómìnà fárígá fọ̀wọ́n kọ̀gìrìlá. bó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ló wà èmi náà ò tí ì kúrò ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí o wàhálà tó ti rúgbùdù kan ló tún bẹ́ sílẹ̀ lánàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun o kọ́nà balánú kọjọ kó máa ṣàánú ni gẹ́gẹ́ bí àwọn amọ̀kànṣèkà àwọn ẹni ibi kan rèé àwọn ọmọ gànfẹ́ wọ́n bá yabo ilé iṣẹ́ àjọ àmọ̀tẹ́kùn lánàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun kódà àwọn ọmọ àmọ̀tẹ́kùn gan wọ́n ṣe wọ́n léṣe wọ́n ní ìfarapa àwọn kan ìjagun wọ́n tún ní ó yá mú wá wọ́n bá kàn wọ́n kò gbà wọ́n bá gbà á lọ́wọ́ wọn níbo ló ti ṣẹlẹ̀ náà mọ̀jàlá yóò ṣàlàyé fún wa lóòrọ̀ tòní. bó jẹ́ pé ìpínlẹ̀ Ọ̀ṣun náà la sì wà náà ayisun ara wa là ń wà wàṣọ ń sun lóòrọ̀ tòní. ẹgbẹ́ àwọn òṣìṣẹ́
wọ́n ní wọ́n fi igi dó wọ́n ní kódà tó bá fi igi dó wọ́n lè ṣe kí ekan ó jẹ́ wọ́n wá ẹ̀rín ńlá kan wọ́n fi dó ìwọ́de kan tó náà fẹ́ ṣe tako ilé ìfowópamọ́ UBA wọ́n ní wọn ò ṣe mọ́ látàrí ọ̀rọ̀ owó ìjọba ìbílẹ̀. alẹ́ mi ò tí ì kúrò lẹ́ka òṣèlú látàrí ìpàdé àpérò tẹgbẹ́ òṣèlú APC ẹgbẹ́ tó ń lo dá lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tí yóò wáyé lọ́dún tá a wà yìí o wọ́n ṣe sọ pé ẹgbẹ́ òṣèlú APC rèé o wọ́n ti gbáradì báyìí láti ṣe ìpàdé àpérò ẹlẹ́ẹ̀kẹtàléníọgbọ̀n àwọn gómìnà of the governors àwọn náà bá ń gbáradì wọ́n ní kò dín lọ́mọ orílẹ̀‐èdè Nàìjíríà tó tó bíi 100 mílíọ̀nù làwọn fẹ́ kí wọ́n forúkọ sílẹ̀ kí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC. ó dáa bó bá rí bẹ́ẹ̀ tó tètè yára o. ṣe 100 mílíọ̀nù lára ọmọ ẹgbẹ́ 100 mílíọ̀nù yes. ẹgbẹ́ olóṣèlú tèmi ń tẹ̀lé. òṣèlú tí mò ń tẹ̀lé tó bá ti yàtọ̀ sí òṣèlú Vicinity tàbí ti aṣáájú gbogbo ìkejì ilé mi ì tún lẹ́gbẹ́ òṣèlú mi tí mò ń tẹ̀lé for now torí wọ́n ti ní àgbọ̀dọ̀ ní káàdì ọmọ ẹgbẹ́ méjì tí n bá lọ tẹ̀lé Vicinity tí n bá tún lọ lẹ́gbẹ́ mi ó tún wà sí pé ó kọ́ wà jẹ́ tẹ́bi lọ́ra fa nǹkan máa kọ́ lọ gbẹ̀yìn lọ́wọ́ mi tàbí kí olúwa lọ bá faṣọ pépé roko bá fóde dọ̀jú méjì everyday yìí kí n kúrò ra tẹ̀lé Vicinity tí mo bá lọ. bó bá rí bẹ́ẹ̀ nǹkan iṣẹ́ rí àwa ò tí ì fọmọye kankan kalẹ̀ o fún ìpínlẹ̀ Ọ̀yọ́ pé òun gan ni ó jẹ́ olùdíje sípò gómìnà gbogbo eléyìí tẹ̀ ń gbé kí n àhesọ lásán láàsán nù èmi kọ́ mo sọ̀rọ̀ àwọn kan tó jẹ́ ìkànkùkù ní ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n fọn rẹ̀ pé ẹ̀tẹ́ ti kẹ́ ẹ̀ gbọ́ òtí tó bá gbà lọ òye ó gbà bọ̀. alẹ́ ni tá a bá rò pé ò lè pàgọ́ wà látàlá yóò kọ̀lé alárinrin tá a rò pé ò lè ṣeéṣe wẹ́rẹ́ lọ́lọ́run bá wa ṣe o ní ìpínlẹ̀ Ondo lẹ́ka òṣèlú náà ni mo sì wá ẹgbẹ́ òṣèlú PDP wọ́n lẹ́gbẹ́ àwọn ò lè kúṣẹ̀ àní lọ́dún 2027 láńlọ́ọ̀dù àkọ́kọ́ nílé yìí ó mọ̀ pé ata tó bẹ́ẹ̀ ni iyọ̀ dùn án gẹ́gẹ́ bí wọ́n ṣe yan àwọn ọmọlẹ́yẹ ẹgbẹ́ òṣèlú PDP tuntun nẹ́nẹ́ ní ìpínlẹ̀ Ondo olóyè mẹ́kàn wọ́n ní àjọ elétò ìdìbò ilẹ̀ yìí àjọ DSS àwọn náà mójútó bí ètò ọ̀hún bí ó ṣe lọ ta ni wọ́n yànnà kúlẹ̀kúlẹ̀ rẹ̀ mọ́jálà yóò ṣàlàyé lóòrọ̀ tó. bó ṣe jẹ́ pé ìpínlẹ̀ alámúlégbé wa ló gbà lọ nípínlẹ̀ Ondo òun débi náà ó bá ọ débẹ̀ o nítorí pé wálé ìrìnàṣù tó bá wálé dúra rẹ̀ yẹn nù àwọn obìnrin rèé mo rí wọn tí wọ́n kó àwọn onírúurú àkọlé lọ́wọ́ mo wá bí lè pé excuse me èwo ní bẹ lọ́wọ́ yín oníṣẹ́ yín lo glasses yín ni ẹ̀rí ti bẹ lọ́wọ́ wa ni ẹ̀rí àwọn description ti bẹ náà àkọlé inú pépà wa yìí ni àní à ń wọ́de wípé ní báyìí à ń fẹ́ kí ìjọba ó ṣe ń tó tọ́ àti ń tó yẹ ẹ fàyè lẹ́fàwọ̀ obìnrin láti pé báwọn náà láyè ìjókòó tó pọ̀ dáadáa nílé ìgbìmọ̀ ṣòfin nílẹ̀ wa Nàìjíríà. bó bá dọ́jọ́ àwọn obìnrin ló gbà lọ kẹ́mi náà gba apá gúúsù ilẹ̀ yìí lọ àti apá àríwá apá gúúsù àríwá ilẹ̀ yìí níbẹ̀ ni mo wà báyìí lóòrọ̀ tòní o excuse me àwọn ní òrìṣà tó bá ń gbé èèyàn irú òrìṣà bẹ́ẹ̀ èèyàn mọ̀ gbọ́dọ̀ kó dànù bí kò ṣe kéèyàn tó fún un tó bá nílò ààrẹ Bọ́lá Tinubu mọ̀ sanwó ó máa gbé wá ó máa ń ṣe gúdúgúdú méje tó ń ti yàyà mẹ́fà fún ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ayaba ara mọ́ọ̀rẹ́ jẹ excuse me ṣàgbégbé èèyàn mi ọyẹ wá ní bíbá lọ́dún 2027 ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Tinubu níbẹ̀ ní kẹ́ ẹ tẹ̀lé o ibẹ̀ ní kẹ́ ẹ tò ṣe ẹ tẹ̀ sójú ẹ̀ pèràpèrà látàrí àwọn iṣẹ́ ọlọ́kan òjọ̀kan ìdàgbàsókè eléyìí tí ààrẹ Bọ́lá Tinubu tó ti kópa apá ọ̀dọ́ wa èmi kọ́ ni mo sọ̀rọ̀ wọn o mínísítà fún ọ̀rọ̀ òde nílẹ̀ yìí ló sọ bẹ́ẹ̀. ó dáa bó ṣe jẹ́ pé apá ìlàrun gúúsù ló gbà jáde òun jẹ́mi náà kú gbọ́ ọ̀ká lọ kémi náà gba bẹ̀ kí n tàtàràtàrè kí n dé apá àríwá ilẹ̀ yìí níbi ó ṣe dàbí pé ṣáájú ìpàdé gbogbogbò àpapọ̀ tẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀-èdè wa Nàìjíríà ẹgbẹ́ òṣèlú ọ̀hún lápá àárín gbùngbùn àríwá ilẹ̀ wa Nàìjíríà ló ti pèpè fún ìṣọ̀kan níbi ó ṣe kẹ́gbàjarè lórí ẹ̀sùn wípé wọ́n fẹ́ yọwọ́ kí là ń kó àwọn kan wọ́n fẹ́ pa wọ́n tì bí aṣọ tó gbó wọ́n sì fẹ́ sọ pé kí ni tí ń ṣe jẹ́ láwùjọ wọ́n lẹ́yìn ò dáa pa nínú ètò òṣèlú. látàrí ètò ìdìbò ọdún 2027 apá ìlà oòrùn gúúsù náà ni mo wà mí ò tí ì kó ń bẹ́ o àwọn ẹgbẹ́ kan rèé wọ́n ní ẹ dákun ẹ jọ̀ọ́ àfẹ́ rí ń tó jọ àfẹ́ gbọ́ pàápàá àdẹ̀fẹ́ fojú wa rí kẹ́ ẹ wá máa ṣe mọ̀kàrúurù ètò ìdìbò ọdún 2027 láyé o ẹni tó bá wọlé ọmọ ìgbé ọmọ bà fún Ọ̀ṣun ìka tó bá tọ́ símú òun náà ni ẹ fi rí ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má jà gbọ́ wípé ẹ ṣe mọ̀kàrúurù ètò ìdìbò ọdún 2027 pàápàá bó ti wù kó mọ. ó dáa bẹ́ẹ̀ bá ní ṣe màkàrúrú ètò ìbò lọ́dún 2027 ẹ̀yin ẹ dákun ẹ dábọ̀ ìdọ̀bálẹ̀ mi rèé o ẹ dáríjì ní gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà o
bí n bá ṣe ọba bí n bá ṣe ìjòyè bí n bá ṣe yúnú bí n bá ṣe àṣẹ ìbí bí n bá ṣe ọkùnrin bí n bá ṣe obìnrin bí n bá ṣe kúkúrú bí n bá ṣe gígùn bí n bá ṣe dúdú bí n bá ṣe àìrí ẹ dákun torí tẹ̀yìn àbínú gbogbo yìí o ẹ dájì mí o lọ́rọ̀ iná àti ṣe àtúnṣe o àṣẹ náà yín o èmi kọ́ mo sọ̀rọ̀ mínísítà fún ẹ̀ka wọn àmúṣagbára nílẹ̀ wa nàìjíríà ó dọ̀balẹ̀ gbalaja ń bẹ̀bọ̀ nàìjíríà. bí iná bá wá ń jẹ́ lóko ń kọ́. Mojala adélérò. ó dá Mujeeb bàbá débi iṣẹ́ ṣíṣe là ń ṣe a sì débi iṣẹ́ máa ṣe bó tẹ̀ jẹ́ pé àkó ní bẹnu yàrá agbára lóòrọ̀ tòní àwọn tó bá fẹ́ kó wá irú èmi ló wá bá ń bì. ṣèbẹ́ mi mo kọ́ ṣe fi mo ṣàkọọ́lẹ̀ èmi ni mo kọ́kọ́ wẹ̀. ó yẹ kó o ti sọ fún mi pé àkó là á lò ó sọ ma pé Adéwálé gan bínú báyìí ó náà yọ ọ́ sẹ́sì ókè kó padà lé ṣé kò ní gba query sá. kò lè gba ìṣẹ́jú mélòó ní èmi kó kàn change aṣọ lásán. kó má di pé tí advert gangan bá lọ fèlú ní Mojala yóò gbà kókó ọwọ́ ẹ pé ó bí òde fojú rẹ̀ wò ó bó sì jẹ́ pé lámì náà yóò máa wò pé yóò máa wò tìkàtìkà kò wọ́n ti go ojú rẹ̀. ó dà àti dédà gẹ́gẹ́ bí ìṣèwà lóòrọ̀ tó nínú Abdulfatai Giwa lórúkọ tèmi lórúkọ gbogbo àwọn táàjọ ṣe tí gbogbo ẹ̀ fi dùn tí gbogbo ẹ̀ kàn sí náà láì fi kí wa pé ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa Mojala ìròyìn lónìí tí í ṣe ọjọ́ àánú bá gbogbo wa gbé àánú yóò bá wa jẹ yóò bá wa mu yóò bá wa ná yóò sì bá wa lò gbogbo apáta ẹjẹ jáde lónìí kádìde káre lọ mú àánú bí tá àánú bá fara rẹ̀ pamọ́ sí àánú ara nìkankan wa kò ní sọnù mọ́ alára yóò sì wá wa kàn lónìí o ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa. ọ̀dọ̀ àwọn ní wípé àtigi àtọ̀pẹ̀ báyìí ló ń ṣàánú àfọ̀mọ́ nínú igbó àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin kí wọ́n ṣe gbogbo wa láàánú lénìí ó wọ ọlọ́run ọba aláàrọ̀ bí ó ṣàánú orí ó ní kí irun kó máa wù lórí ó wù ó ṣàánú ìlẹ́lẹ̀ ó ní kí koríko kó máa wù nílẹ̀lẹ̀ ó wọ ọlọ́run ó ṣàánú ahọ́n ó ní kí itọ́ kó má dà láhọ́n nígbà kọ̀ọ̀kan àánú ọlọ́run kó máa bá wa jẹ kó máa bá wa mú kó máa bá wa ná kó máa bá wa lò ní gbogbo ọjọ́ ayé wa káàánú ọlọ́run kó bẹ̀rẹ̀ sí ní fọ̀n nínú ayé gbogbo kí wọ́n ṣe ń jáde lọ báyìí lénìí gbogbo wa ká lọ rí àánú gbà á kí wa pé akójúmọ́ Mujeeb Olakunle portable presenter lórúkọ tèmi kó tó di pé bá abẹ́rẹ́ ètò lónìí sàn-án gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa ẹ darapọ̀ mọ́ wa lójú òpó Facebook ẹ like ètò ẹ comment ẹ dẹ̀ share ẹ jẹ́ ká lọ tajà tí wà níta à ń padà bọ̀. Alani. Yes. Ó máa kó oríire iṣẹ́ ilé yìí o. Wo bó ti ṣe dúró rekete tí POP rẹ̀ sì ń dán tó sì ń dáni lọ́rùn. Dákúná bó ló ṣe ṣe. Ó ṣeun ọ̀rẹ́ mi iléeṣẹ́ Olúwatèmídayọ̀ POP Materials Company Nigeria Limited lọ́mọ gbẹ̀mí débẹ̀ o olójà mi tán àwọn ló ń tojúlówó POP Materials lóríṣiríṣi kódà original POP cement tún bẹ lọ́dọ̀ wọn ọ̀dà POP tó tójúlówó wà lọ́dọ̀ wọn pẹ̀lú lọ́wọ́ kan tí mo mú ẹnjìníà mi débẹ̀ náà ni wọ́n já mi tán lórí POP Materials tó wọlé òsìkò pa gbogbo nǹkan tá a nílò ńlá bá lọ́dọ̀ wọn ọkọ̀ tún bẹ láti bọ́ ń bàrà àwọn kó lọ síbi kíbi tán bá fẹ́ àwọn aláràtúntà náà sì tún lè kàn sí wọn o because wholesale dealer ni wọ́n jẹ́ direct from factory ni iléeṣẹ́ Olúwatèmídayọ̀ POP Materials Company Nigeria Limited òjìnà ìtòsí maternity òkè ẹsẹ̀ náà wà ní nọ́mbà 826 òkè ẹsẹ̀ nílùú Ìléṣà aago 7 àbọ̀ òwúrọ̀ sáago 8 alẹ́ òní wọ́n fi ń ṣiṣẹ́ ẹ pè wọ́n sórí nọ́mbà yìí o 0903-629-8504 tàbí 081-421-48304 Olúwatèmídayọ̀ ló ń báyọ̀ wá fún gbogbo kọ́lékọ́lé. Mama Chuks building and plumbing materials for all kinds of materials. Ìrọ̀rùn ló bá dé. Oríṣiríṣi building and plumbing materials tẹ́ ẹ bá ń fẹ́. Ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ Mama Chuks building and plumbing materials. Àwọn imported materials bíi complete shower set, imported tiles, marble zinc, automatic water system. Lílé yìí tó ń ṣí tó sì ń pa á dé fúnra rẹ̀. Marble tiles, imported doors and door handles, PVC pipes, sensor tap, water heater, pumping machine lóríṣiríṣi, complete shower room, power shower, jacuzzi, glass basin, wash hand basin, water tank, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yes o, Mama Chuks building and plumbing materials na the place where all the imported building and plumbing materials wey you want boku and standard gidigba. Ó yá ẹ tètè kàn sí wọn lónìí ní ọ́fíìsì wọn tó wà ní opposite Yidi praying ground Ìmọ̀ Ìléṣà tàbí nítòsí Kájọlà market junction Ìmọ̀ Ìléṣà tẹlifon 070-6615-2691 tàbí 081-3787-4751. Mama Chuks building and plumbing material. God is able. Admission. Education is the key. Education is the power.
Girls and School of Oyo, Ikwarakiji, Osho State, a reputable citadel of learning is offering admission to the following classes: crèche, kindergarten, nursery 1 to 2, primary 1 to 6, JSS 1 to 3, and SS 1 to 3. Parents and guardians, are you looking for a reliable and dependable school with quality education? Girls and School of Oyo, Ikwarakiji is the best. A school with qualified teachers, good environment for learning, educational facilities, computer center, and photocopies, school bus, and God's Hands bookshop for different kind of textbooks, written notes, and lots more. Enroll your child today at God's Hands School of Oyo, Ikwarakiji, Osho State. For more inquiry, contact 0806 521 5566 or 0704 157 8499 at God's Hands School of Oyo, Ikwarakiji. In God we trust. ẹ wá pàdé mi ní Gálílì. ìdánilójú ìyè ló mú kí Jésù Kristi ó farahàn wá ní Gálílì. ìdí rèé tí iléeṣẹ́ Vicinity 95.3 FM ìkejì iléeṣẹ́ ṣàgbékalẹ̀ àyájọ́ Gálílì tó yàtọ̀ fún tọdún ní, níbi tí ìdílé kọ̀ọ̀kan ó ti láǹfààní àti kórajọ yayọ̀ àjíǹde papọ̀. ìdílé kọ̀ọ̀kan ó sì tún forúkọ sílẹ̀ láti díje tó bá dọjọ́ náà. wọ́n ní kálukú ó gbọ́n jíjẹ mímu rẹ̀ dání. àwọn olórin ẹ̀mí ńláńlá bíi Lékan Rẹ̀mílẹ́kún Amos, Tóyọ̀sí Akínyà, Ṣèyí Àjọ, Ìjọ́bùkì, Tọ́pẹ́ Olútókun, Ayọ̀fẹ́, Sampraise, Sack Voices, Ìrédé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ó máa forin ẹ̀mí bọ́ wa. bákan náà là ń dúpẹ́ lọ́wọ́ àwọn tó nawọ́ ìrànwọ́ tí wọ́n sì ṣùgbà wa. ẹ wá jẹ́ ká pàdé lọ́jọ́ ajé ọjọ́ 6 oṣù kẹrin ní dédé aago 12 ọ̀sán ní pápá ìṣeré ìkejì Mini Stadium. ẹ ṣé púpọ̀, gbogbo wa la ó ṣọdún ayọ̀. àmín. Tutu yín. Mo yín. Yí sókè. Mo yín. Vicinity 95.3. Oníkẹ́ máa gbọ́. Má yí kúrò. Mọ̀jàlá. ó dà bíná bá ń jólóko. Mọ̀jàlá Adélé yóò lọ káàkiri rẹ̀. àwọn èèyàn pé wọ́n káàbọ̀ láti ẹ̀ka ìkéde òǹpolówó ọjà wa ń bẹ̀ òun. ó dà já kú bẹ̀rẹ̀ lóòrọ̀ tòní ká bẹ̀rẹ̀ ẹsẹ̀ ní sàn-án torí adébísẹ́ má ṣe àgbà ọ̀lẹ́ni o. ẹ̀yin ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilé ẹjọ́ kọ́lọ́hún ṣàánú wa. Ọlọ́run má jà rogun ẹjọ́. bí tàwọn adájọ́ kọ́ torí kódà ẹjọ́ àwọn náà lọ́ọ̀yà jẹ́ gan ẹjọ́ kò náà kọ́ bẹ̀nu tí ò gbọ́dọ̀ fọ́. adájọ́ kò kọ́ bẹ̀. bí ìtẹ̀yìn oníròyìn náà dẹ̀ kọ́ torí ẹjọ́ lẹ́ ń jẹ ẹjọ́ là ń jẹ bí ìpẹ́jọ́ ti wà ní pé ẹ̀wọ̀n ṣà ní kankan sì wà o ní kankan sì wà wọ́n mọ̀ sọ pé bad is good to the journalist ṣé òótọ́ ni wọ́n ní tí nǹkan ò bá ti jẹ́ nǹkan tó bá burú báyìí wọ́n lò ní dáadáa tẹ̀yìn oníròyìn máa sábà ràn sàn mọ́ wọ́n tó bá lásìdẹ̀ntì ṣẹlẹ̀ tó bá máa gbọ́ kaṣáàtì kankan bí òye báyìí ṣẹlẹ̀ wọ́n lẹ̀ sábà máa láìkẹ́. ó dà bó wá rí bẹ́ẹ̀ kọ́ aláàbò òrí ṣẹlẹ̀ sí wa lóòrọ̀ tòní. ẹ̀yìn mo múṣẹ́ ṣe láti bó tẹ̀ jẹ́ pápá àríwá mo lọ lóòrọ̀ tòní. ẹ dákun etí tó bá gbà lọ́yọ̀ gbábọ̀ ṣé ìṣẹ̀lẹ̀ kan ìṣekúpani bẹ́ẹ̀rẹ́bẹ́ náà ló wáyé ní agbègbè kan lè tán pokàn ní ìwọ́tà ìhùn tí wọ́n ní ìtẹ̀síwájú dé bá ìgbẹ́jọ́ rẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun nígbà tí wọ́n ní ṣe ní gẹ́rẹ́ tí wọ́n dé iwájú ilé ẹjọ́ báyìí ni wọ́n mọ̀ ní ọ̀kan lára àwọn olùjẹ́jọ́ tó ń fẹ̀sùn kàn wípé ó rèé lọ ṣiṣẹ́ láabi ní agbègbè ọ̀hún tó ń pokàn ní Haruna Abdullahi ni wọ́n ní ó mọ̀ ṣàdédé ṣubú yakata níwájú ilé ẹjọ́ o bóyá ìgbẹ́jọ́ ló bá lẹ́rù tàbí ìfòyàsí ni bó sì jẹ́ pé ìbẹ̀rùbojo ló mú un dàrú ló fi ṣubú lógèdèǹgbé ní èyí wá wò pé ní gbogbo àwọn èèyàn bá ṣẹ̀ sí ń sáré tó sì ṣùgbà rẹ̀ pé ẹ̀dá kan dábàá bá gbé ẹjọ́ sọ kankan kó tó di pé àtúnfẹjọ́ tì lónìí ń gbé wá di pé wọ́n mà gbé Haruna wọ́n gbégbégbé kò rí nǹkan kan wí ní adájọ́ wá ní kò sí ní tá a ṣe báyìí ju wípé àáfẹ́ mú ìsúnsíwájú dé bá ìgbẹ́jọ́ ìnù ṣé ọ̀kan lára àwọn tí wọ́n nàka àlébù sójú rẹ̀ wípé kó máa jẹ́jọ́ lórí àkọlù tí wọ́n ṣe sí ìlú ìwọ́tà ní eléyìí tí bẹ ní ìjọba ìbílẹ̀ Gúnmọ́ ní ìpínlẹ̀ Benue ni wọ́n ní ó máa lọ́wọ́ nínú àwọn tí kò dín ní bíi 150 àwọn èèyàn tí wọ́n gbẹ̀mí wọn láàkó tí àwọn mòkùnṣèkárè lọ ṣiṣẹ́ láabi ní ìlú ọ̀hún ṣe gbogbo àpapọ̀ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ láabi yìí ni wọ́n ní àpapọ̀ wọn máa jẹ́ 9 tí wọ́n sì ní ẹ̀sùn tí wọ́n kojú rẹ̀ báyìí tó ní ṣe pẹ̀lú ẹ̀sùn ọ̀daràn ní kò mọ̀ dín níbi 67 ẹ̀sùn ìṣẹ̀rùbàlú eléyìí tí wọ́n fi kàn wọ́n tí wọ́n sì wá ń bẹ̀bẹ̀ níwájú lẹ́jọ́ ẹ dákun ẹ dábọ̀ adájọ́ àmọ́ kankan lórí tí ń ṣẹlẹ̀ yìí wọ́n mọ̀ọ́mọ̀ tí wọ́n rojọ́ mọ́ wa ni o àwọn ò mọ́wọ́ mẹsẹ̀ nú ẹ̀ wọ́n adájọ́ ń gbọ́n wá sí pé kẹ́yìn Haruna Abdul Qadir kórè wá jẹ́jọ́ tiẹ̀ ló ṣubú yakata o
adájọ́ wá wò pé kí ni kóun ó ṣe arákùnrin ó ti pa mòrá mọ́ lára lóòrọ̀ tòní báwo ni ká ṣe wá ṣe yìí ní wá di pé ńgbà tí olùjẹ́jọ́ ti dá òwò ọ̀hún lẹ̀ níwájú ilé ẹjọ́ ládájọ́ wá wò ẹ̀yìn adájọ́ Joyce Abdulmalik ni ó wá wí pé kí ni kóun ó wá ṣe ó wá ní wẹ́ẹ́ ní tá a ṣe ò lẹ́yìn ìgbà tí agbẹjọ́rò àwọn olùjẹ́jọ́ ẹ̀yìn Ahmad Muhammad ó wá pàrọwà sí adájọ́ ṣe bẹ́ẹ̀ rí ó ń bára mi kan lẹ̀ báyìí ó mà ti ṣubú yakata ó nílò pé ká gbé lọ síwájú ilé ẹjọ́ káre lọ tọ́jú rẹ̀ àṣà lè máa rojọ́ lórí tí ń bẹ ńlẹ̀ yìí adájọ́ wá ní kí ni káwọn wá ṣe ó wá ní wẹ́ẹ́ á sún ìgbẹ́jọ́ náà síwájú di ìgbà mìíràn. ẹni tó bá tìràn mọ̀ kò kí dákẹ́ torí tó bá dákẹ́ báyìí tara ẹ̀ yóò bá dákẹ́ ni o ẹ̀sùn tẹ́ fi kàn mí o èmi ò mọ̀ jẹ̀bi rẹ ọwọ́ mi rèé funfun nẹ́nẹ́ ẹnu mi rèé kò sí nǹkan kan bẹ́ẹ̀ kódà ikùn mi rèé fẹ́lẹ́fẹ́lẹ́ ni kò mí o. lọ́pọ̀ gbà ẹnu kúrò ẹ̀ṣẹ̀ jẹ ọ̀dà gómìnà náà ní ìpínlẹ̀ Kaduna rèé Malam Nasir El-Rufai ló ti ké gbàjarè lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun o ó ní ẹ dákun ẹ jọ̀ọ́ o ohun tí èsè tèmi ẹ má dì sínú ẹrù mi o ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lórí o ẹ̀sùn owó àjẹbánu tẹ́ ni mo kó mi bí kàlòkàlò ikùn mi rèé kò mà sí nǹkan kan bẹ́ẹ̀ ẹnu mi rèé kò mà sí nǹkan kan bẹ́ẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ o mi ò jẹ̀bi eléyìí tẹ́ ẹ̀sùn tẹ́ fi kàn mí ẹ El-Rufai ló ké gbàjarè tó dẹ̀ káwọ́ méjì sókè níwájú adájọ́ lánàá ìyẹn ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ eléyìí tó fìkàlẹ̀ sílùú Kaduna ẹni adájọ́ dákunjọ́ eléyìí tí wọ́n fẹ̀sùn ẹ̀kàn mí látọwọ́ àjọ tó máwọn tó bá lu owó aráàlú ní pọ́npọ́ mọ́dàwá ń lóun jàre wọ́n fẹ́ tapo sí aṣọ àlámí ni mi ò jẹ̀bi ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn mí pàápàá bó ti kó mọ gẹ́gẹ́ bí ìgbẹ́jọ́ rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ lánàá adájọ́ náà bá a ṣáà ń gbé ẹjọ́ ọ̀hún El-Rufai ẹni tó yá sójọ sí bọ́ńbọ́ sí ilé ẹjọ́ lánàá pẹ̀lú bí àwọn ẹ̀ṣọ́ aláàbò náà ṣe dúró gbámú tí wọ́n sọ pé àfọ̀n kankan ò gbọ́dọ̀ fìrùnà gbá tó dẹ̀ ṣe pé kódà èsèsè gan tó kọjá báyìí wọ́n ni o lórí ẹ̀sùn eléyìí tí wọ́n fi kan El-Rufai pé àbò ló jẹ́ sẹ́wọ̀n nìkan náà dáyé fún ni adúrú owó èlò wà nínú àsùnwọ̀n rẹ̀ tó ń wá adúrú dúkìá tó o ní bó o ló ṣe jẹ́ ìwọ̀n kan jiyàn àwọn kan wá mu gàrí kọ̀dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ o àwọn tó jẹ́ agbẹjọ́rò El-Rufai àwọn náà bá fi àkékọ́rí wọ́n fi jígà kọrùn wọ́n ní olúwa mi my lord ẹ dákun ẹ jọ̀ọ́ o ẹ̀sùn tó fi kó níbàárà wa kò mọ nkẹ́kẹ́ pa ẹ̀jàre ẹ má dáhùn adájọ́ bá ní ṣé lóòótọ́ ṣé bí ìwé náà kó síwájú mi tí mò ń kà ẹ́ àwọn agbẹjọ́rò náà sáǹfà tó tóra wọn ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n kúrò níwájú adájọ́ tán lánàá àwọn tó jẹ́ agbẹjọ́rò El-Rufai ṣàpèjúwe ẹ̀sùn lẹ́yìn tí wọ́n fi kẹ́ El-Rufai gẹ́gẹ́ bí eléyìí tí ò tiẹ̀ nítumọ̀ pé wọ́n fẹ́ tapo sí aṣọ aláìní nígbà tí adájọ́ tó wà gbé ẹjọ́ ọ̀hún tán ọgbọ́ tọ̀tún ọgbọ́ tòsí ó ní òkè o ó dá ìdájọ́ mi rèé nígbà tó ṣe wípé ìwọ El-Rufai ìwọ náà sọ pé ẹ̀sùn tí wọ́n fi kàn ẹ́ ó jẹ̀bi rẹ̀ tá a dẹ̀ ń gbé ìyẹ̀wò sọmọ pé ènìjà àkọ́kọ́ tákọ́kọ́ gbé ẹjọ́ nítorí náà àwọn sún ẹjọ́ ọ̀hún di ọjọ́ 21 oṣù kẹta ọdún tí a wà yìí nítorí tó ṣẹlẹ̀ adájọ́ bá ní agbẹjọ́rò El-Rufai bá tó sọ pé excuse me sir my lord bó o ní oníbàárà mímọ̀ ti wà ní ọgbà amọ́mọ̀ ti pẹ́ bó o ló jẹ́ kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ o ẹ dákun ẹ jọ̀ọ́ mo bẹ̀bẹ̀ mo rawọ́ ràbẹ̀ ni o mo iwájú yín ni mo wà tí mò ń kólẹ̀ tí mo rawọ́ ràbẹ̀ sí yẹn dákun ẹ jọ̀ọ́ ẹ bá mi tú oníbàárà mi sílẹ̀ kó padà sílé kó lọ máa nájú lábẹ́ igi kó lọ máa jẹ tọ́kí kó lọ máa jẹ síkìnì àti gbẹtúwọ̀ àti gbogbo nǹkan tí ó bá jẹ o adájọ́ bá ní ó dá ìwé agbẹjọ́rò rẹ̀ mo gbọ́ nǹkan tó sọ ṣùgbọ́n sọ mọ̀ pé àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹjọ́ lẹ́ni ni ó dá ìwé eléyìítẹ́mọ́ pé ká fi gbonídùúró rẹ̀ má gbé yẹ̀wò tó bá yá àtúnṣílẹ̀ ní ọgbà àmọ́ ṣùgbọ́n báyìí mo sún ìgbẹ́jọ́ di ọjọ́ 21 oṣù kẹta ọdún tí a wà yìí. ìdájọ́ mi nìyẹn. ẹ̀yin bó bá jẹ́ pé ọ̀rọ̀ ilé ẹjọ́ sì nù o ẹ̀yin tí ń bẹ wájú tèmi lọ́rọ̀ tòní bí ọ̀rọ̀ ilé ẹjọ́ náà sì ni àmọ́ kò fara pẹ́ ilé ẹjọ́ ní sàn-án bí n bá sọ wípé ṣé wọ́n ní eégún kọjá àjànàkú kọjá mórí ìkan fìrí àkàlà rírun ẹ̀yìn ọ̀kan gbòógì nínú àwọn adájọ́ tí ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ tí wọn ò ní gbàgbé ìtàn wọn nílẹ̀ wa Nàìjíríà ló sọ̀rọ̀ kódà ìpínlẹ̀ Ondo náà ò ní gbàgbé rẹ̀ láàkó fàǹfà ọ̀rọ̀ ètò ìdìbò eléyìí tó wáyé ní 207 ìpínlẹ̀ Ondo wọn ò ní gbàgbé adájọ́ Ayọ̀ Isa Salami o. ọ̀ṣọ́gbó lè gbàgbé ọ̀ṣọ́gbó lè gbàgbé àná oyinlọ́lọ́ ò lè gbàgbé ẹ̀jẹ̀ parẹ́ gbèsè. ó dà bó wá rí bẹ́ẹ̀ kọ́ ẹni tó ti fi ìgbà kan jẹ́ adájọ́ ilé ẹjọ́ kò tẹ́ lọ́rùn tẹ́lẹ̀ rí nílẹ̀ wa Nàìjíríà ẹ̀yìn adájọ́ fẹ̀yìntì
Isa Ayọ̀ Salami náà òun náà ti tẹpẹlẹ mọ́ ọ̀rọ̀ kan lóòrọ̀ tò níwájú mi níbi tó ti sọ pé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé kò yẹ ká fààyè gba Peter Obi láti díje gẹ́gẹ́ bí olùdíje sí ipò ààrẹ lọ́dún 2023 nílẹ̀ wa Nàìjíríà mímọ́ tí bàbá ní Peter Obi ṣe lóòrọ̀ tòní o ó ní kódà ó ní abẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Labour tó ti rèé lọ gbàpótí òun ó ní kò tọ́ sí i láti pé kó gbé àpótí ń bẹ̀ ń gbà náà ń gbọ̀n wá bí bàbá lè pé bàbá ẹ dákun ẹ dábọ̀ ó lè ìjàgbá kó má ṣe lójú fìrí kí ni tẹ́ rí lọ́bẹ̀ tẹ́ fi wá rọ́wọ́ adájọ́ Isa Salami ó wá ń ṣe àtẹnumọ̀rọ̀ rẹ̀ pé ǹjẹ́ mọ̀ pé àwọn àṣìṣe kan àtàìṣedédé tí máa ń bá ara ayé tá a fi rántí ara ọ̀run òun náà ni ó ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn adájọ́ kan gbà náà o tí púpọ̀ náà àwọn adájọ́ tó ń kàn lọ ń pe tó ń fi dúdú pe funfun fáwọn èèyàn pọ̀ ń tó fún Peter Obi láàyè láti lè díje ńgbà náà nù ńgbà tí adájọ́ Salami tó ń tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ oníṣẹ́ rí ó láwọn ìdájọ́ kan wáyé tó ṣe pé tó lòdì gbáà sófinlẹ̀ tó ṣe pé irọ́ gbà làwọn adájọ́ kan dá fún àwọn èèyàn ńlẹ̀ yìí tó sì máa pera wọn ní adájọ́ ẹ̀wọ̀n ọ̀rọ̀ máa dájọ́ èkìkì ó ní púpọ̀ nù wọn ó lóun ló fà á tó fi dà pé irú àwọn nǹkan bí ẹ̀gbin ìbàjẹ́ fi pọ̀ lọ́pọ̀ ìyàtọ̀ nílẹ̀ wa Nàìjíríà ó lẹ́ẹ̀ tún wò ká tó tún ṣẹlẹ̀ ní ti Abba Yusuf ní ti ìpínlẹ̀ Kano ó lẹ́ẹ̀ rí pé ẹjọ́ tó tún dá ń bẹ̀ màgòmágó tún kún bẹ̀ náà ńgbà tó wá ń ṣe lálàyé tó fi ìkọminú rẹ̀ hàn ó ní àìṣedédé àwọn adájọ́ ó lóun ló fà á tó fi dàbí pé wọ́n kàn fi ṣe dáadáa ní ẹ̀ka ìdájọ́ ńlẹ̀ wa Nàìjíríà ó lẹ́ẹ̀ tún wá wo ìlànà tó fi ṣe ìgbélárugẹ fún àwọn adájọ́ gan ní ẹnu iṣẹ́ wọn ó ní wọ́n mọ̀ wípé lágbájá yìí ó ti pẹ́ lẹ́nu ẹjọ́ ó ní kò sì ní àmúyẹ kan tó lè fi jẹ́ adájọ́ ó ní wọ́n ti pé ìtẹ́rípẹ́ ti pẹ́ lẹ́nu ẹjọ́ yẹn ó ti ṣiṣẹ́ bọ̀ ọdún ti pẹ́ ẹlòmíì ò sọ pé mo mọ ààrẹ rí mo mọ gómìnà rí mo mọ adájọ́ àgbà rí ó náà wọ́n máa fèyùn wọ́n máa fi ṣègbélárugẹ fún àwọn adájọ́ wọ́n wá gbé àwọn adájọ́ kan lọ́bì kan wọ́n lọ́ọ́ máa dájọ́ èké ńbẹ̀ ó láwọn púpọ̀ àwọn adájọ́ ó ní wọn ò ní ìrírí ó ní wọn ò ní òye ó ní wọn ò mọ bá ṣe lè wòye sí báwo la ṣe lè gbé ẹjọ́ gan kalẹ̀ tí ó jẹ́ ìdájọ́ òdodo ó ní wọn ò mọ̀ ọ́n adájọ́ fẹ̀yìntì ó bínú tán ni o ó fárígá tán nígbà tí ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn nílùú Ìlọrin Àfọ̀njá nídùjọ́ tí í ṣe olúlu ìpínlẹ̀ Kwara lánàá tí ṣe ọjọ́ ìṣẹ́gun láàkó àbẹ̀wò kan eléyìí tí wọ́n ti ń tẹ́ pẹpẹ àmì ẹ̀yẹ látọwọ́ ẹ̀yìn Wọlé Ṣóyínká tó jẹ́ ojúkò kan tí ń ṣe ìwádìí nípa ọ̀rọ̀ iṣẹ́ ìròyìn wọ́n wá ní iṣẹ́ rí o àmì ẹ̀yẹ eléyìí tí wọ́n tẹ́ pẹpẹ fún Ayọ̀ Salami gẹ́gẹ́ bí ògbóǹtagì adájọ́ àti bí àwọn olùdásílẹ̀ àjọ ọ̀hún ẹ̀yìn Dàpọ̀ Ọlọ́run Yọmí àti àwọn ìgbìmọ̀ aláṣẹ rẹ̀ tó fi mọ́ Motúráyọ̀ Àlàká àti àwọn bẹ́ẹ̀ wọ́n máa ń sọ̀rọ̀ nílùú Ìlọrin oníṣẹ́ rí ó ní ìdájọ́ irọ́ máa pọ̀ ńlẹ̀ Nàìjíríà ó lẹ́yìn adájọ́ ó ní ẹ má gbàgbé pé ẹjọ́ tó lókùnkùn bá dá láyé Ọlọ́run padà tó dá tó bá dọ̀run. bó ṣe jẹ́ náà nìyẹn wọ́n náà tán wá lọ Sókótó ó wà lápò Sòkòtò kémi fi ẹsì ibi tó wà yẹn mo ṣẹ́rí wálé padà sí ìpínlẹ̀ Ọ̀ṣun torí ó pọ̀ ló pọ̀ mo ṣe ń jẹ fúra ní ìlú Ìlọrin. ó pọ̀ lọ́dọ̀ mi lóòrọ̀ tòní ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí látàrí bí ètò ìdìbò ọdún 2027 àánú mi àgọ́ ètò ìdìbò gómìnà tọdún 2026 bó ṣe ti kanlẹ̀kùn gbẹ̀gbẹ̀gbẹ̀ báyìí ó tún di yam pepper scatter lánàá ní ìlú kan tí wọ́n ń pè ní ìrè alálùbọ́sà bẹ́ẹ̀ bá rí babaláwọdé ẹ bá ń sọ fún wọn o wípé bẹ́ẹ̀ ni o wípé àwọn àbá aládùúrà nìyẹn wípé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lánàá ní ìlú ìrè tó di yam pepper scatter ní bí àwọn ará ìlú àti àwọn olólùfẹ́ gbé òṣèlú tó ń ti ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lánàá ti sọ ọjọ́ ìṣẹ́gun bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe ìfẹ̀hónúhàn nìyẹn o kí ló fà kí ló bí ni wípé wọ́n ní àwọn kan ya bo ìlú ìrè láti lọ ṣe ìforúkọsílẹ̀ fún káàdì ìdìbò alálòpẹ́ ṣáájú ètò ìdìbò gómìnà tọdún 2026 tá a wà yìí gẹ́gẹ́ bí mọ̀jàlá bó ṣe mú wá lóòrọ̀ tòní wọn kọ̀ wọ́n ó ya wọ ìlú ìrè pẹ̀lú ọkọ̀ funfun bálá tó jẹ́ ti coastal bus ó dẹ̀ kó àwọn èèyàn sínú ẹ̀bá kan tó ṣe pé ọkọ̀ wọn gan kò ní nọ́mbà ìdánimọ̀ wọ́n ní àwọn kò sí plate number ń bẹ o wọ́n ní àwọn aláàbò ń kọ́. àwọn ará tàwọn tó jẹ́ tí èsì aráàlú ni wọ́n ló kó wọ ilé ìwé kan tó jẹ́ ti girama Baptist ní ìlú Ìrè ní dédé aago 10 àárọ̀ náà wípé wọ́n fẹ́ ṣe ìforúkọsílẹ̀ fún káàdì ìdìbò alálòpẹ́ àwọn aráàlú bá ń sọ pé ojú yìí ọmọ ìjọjú àjòjì bó ló jẹ́ níbo ni ẹ ti wá àwa ò lè gbà kẹ́ ṣe ìforúkọsílẹ̀ o wọ́n ní
àwọn tó kóra wọn lọ sílùú rí ọ̀hún kódà àwọn ẹ̀ṣọ́ aláàbò méjì gan wọ́n tún tẹ̀lé wọn tí wọ́n jọ lọ sí ìlú Ìrèé ǹgbọ́n nígbà tí wọ́n kọ́ ti dáàbò bò wọ́n nígbà tí wọ́n débẹ̀ tí wọ́n fẹ́ wọn forúkọ sílẹ̀ báwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ní gbójú agẹ́sí wọn nìyẹn pé ojú yìí ó mọ̀ dàbí pé àmọ̀ràn ojú ìrí àbí ṣé London lẹ́yìn gbé tẹ́lẹ̀ ni àbá Amẹ́ríkà lẹ́yìn gbé ni àbí bolẹ̀ ti wá gan wọ́n bí pé òkè o níbo nílé bàbá yín nílùú yìí bàbá sọ pé ọmọ ìlú ní níbo nílé bàbá yín abẹ́ẹ̀gì wo gan ni wọ́n lé àwọn eléyìí ò bá rẹ́ sí ìfọ̀ fún wọn dáadáa arákùnrin kan bá ń bẹ tí orúkọ rẹ̀ ń jẹ́ Adémọ́lá ó bá ní àwa ò lè gbà kẹ́ forúkọ sílẹ̀ sẹ́ẹ̀ ó jẹ́ pé ẹ̀yìn táwọn wò yìí wọ́n dàbí pé wọ́n ràn yín wá ni o pẹ̀lú bí ẹ̀ṣọ́ aláàbò náà ṣe tún tẹ̀lé wọn tó ṣe pé ẹ ti wá fi ìforúkọsílẹ̀ ni bí ọ̀rọ̀ ọ̀hún bó ṣe di yam pepper scatter nìyẹn o ní àwọn tí wọ́n forúkọsílẹ̀ ọ̀hún fún káàdì ìdìbò alálòpẹ́ wọ́n bá gbà pé láti ìlú Òṣogbo Òròkì ìlú Aró ni àwọn ti wá wípé ẹnìkan ló pa á láṣẹ fún àwọn tó jẹ́ bíi ẹni olóṣèlú tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú kan bó ṣe ṣe pé wọn ò forúkọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún léde ǹgbọ́n àwọn ọlọ́pàá sáàdá ṣe wọn ṣáàjẹ́ kí ọ̀rọ̀ ọ̀hún kó burú ju bí ó ti yẹ lọ wọ́n ṣàfikẹ́lẹ̀ òfin gbé àwọn tó ń da ìṣẹ̀lẹ̀ náà tí ó ń dàrú ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ tó ti gbà kan rí jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ àti oyè jíjẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí ọmọọba Adébáyọ̀ Adélékè ló bá jáwé akíwọ́ pé àwọn ò lè gbà ó kí wọ́n wá máa kó àwọn àtọ́rìnwá wá sí ìlú Ìrèé láti máa forúkọ sílẹ̀ fún káàdì ìdìbò alálòpẹ́ báwọn ò bá ti mọ ilé bàbá wọn àwọn ò lè gbà wọ́n láàyè kí wọ́n fi orúkọ sílẹ̀ fún káàdì ìdìbò alálòpẹ́. ṣé kí wá ní ìgbà tó tún bo kí la tó wá lọ mobilize èèyàn fún kí la fẹ́ ẹ fẹ́ forúkọ sílẹ̀. ṣe bí ìpínlẹ̀ Ọ̀ṣun àwa la ti ń lédì láti bẹ̀rẹ̀ tá a ti bẹ̀rẹ̀ kí nìyàwó àṣẹ nílùú láti máa pamutéètì àtàwọn kakuléètì àti ń lédì náà nọ́mbà wà láti jẹ́nu registration yìí kò yẹ káṣẹ lọ́mọ pamutéètì nǹkan kan tó ń ṣe pamutéètì ẹ dákun àwọn tó bá lọ́wọ́ bẹ̀ kán rè lọ jáwọ́ o. ó dà bó bá jẹ́ pé ìpínlẹ̀ Ọ̀ṣun ló wà ń èmi náà gan mo wà ń ìpínlẹ̀ Ọ̀ṣun àtijọ́ wà ń bẹ̀ náà nù torí pé ọmọ inú ọgbà tí ò ní ṣuṣu yọ làwọn méjèèjì náà jẹ́ ẹ̀yìn gómìnà má fajúrò ó sì kojú ọ̀rọ̀ sí kọngbẹ́lá kan èyí tí ó jẹ́ agbaṣẹ́ṣe tó ń ṣeyán bí ọkà lórí pópónà olókè yìí afárá olókè ṣe lágèrè kọ́ yìí o ṣeun àbí làgè o ṣeun ẹ̀yìn tí ń bẹ nílùú Ilé-Ifẹ̀ ibi tójúmọ́ rẹ ti mọ́ wà nù lọ́dọ̀ bàbá wa ní òòṣà ti Ilé-Ifẹ̀ ní àti pópónà lábala méjì eléyìí tí ó ń lọ lọ́wọ́ nílùú Ilé-Ifẹ̀ ọ̀hún wọ́n ń ṣe ni iṣẹ́ òun máa ń fàájì ọ ní gómìnà wa débẹ̀ bí gómìnà wa ṣe àbẹ̀wò àìròtẹ́lẹ̀ síbẹ̀ o ló wá rè é débẹ̀ pé iṣẹ́ tí mo rò bẹ́ẹ̀ yẹ kó ti parí láàbẹ̀ fi iṣẹ́ yìí ṣe kàmpéyìn kẹ́sẹ̀ lọ́kàn náà káwọn ará ìlú ó sì máa lo nǹkan wọn ní iṣẹ́ yìí wà fún un ni ó wá di pé ó wá di àhín báyìí tó wá ń ya àgbàdo lẹ́nu gómìnà ńgbà tó débẹ̀ tó wá wò pé ibi lẹ sì wà àárò bẹ́ẹ̀ ti kọjá bí nì bẹ́ẹ̀ tẹ̀ ti fẹ́ parí ẹ̀ káwá kọ̀ mí sẹ̀ ló kù ni gómìnà wa ní ìwọ kọgbìn láyìí in tó ṣe yìí ó bí mi nú gan ó bí mi nú má jẹ́ bínú sí ọ ó bí mi nú gan ni ìwọ ni bàbá ẹ má bínú àgbà tó bá bínú lọ́wọ́ rẹ̀ ń pọ̀ èwo lọ́wọ́ rẹ̀ ń pọ̀ ṣé ò gbowó sẹ́ni àbí kí ló fẹ́ sọ pé sọ fún mi pé ń ṣe ìdádúró fọ ọ̀dọ̀ wa ní gómìnà wa parí àṣẹ fún un lẹ́yìn tí mo ti wá ṣe àyẹ̀wò yìí má jẹ́ padà wá wọ́n ní ẹ̀ mọ́ pé iṣẹ́ yóò yá kankan o ni gómìnà wa sọ fún pé ìwà tẹ̀yìn kọ̀ǹgẹ́lá máa ń wù lẹ́nu iṣẹ́ yín kò bójú mu mi lẹ́kẹ̀ẹ́ àwọn olùpópónà Ilé-Ifẹ̀ ṣé ìpópónà ọ̀dọ̀ bàbá ọ̀nà òṣàlẹ̀ wa máa ṣe bí abáyìí mi ò fẹ́ ẹ wá ní ẹ wá máa ṣe ọwọ́ ẹ̀bọ̀ ní gómìnà wa sọ fún pé wo tí n bá tún gbẹ́ pé ìdádúró kan dé báyìí sẹ́yìn gbàdúgbàdó máa lọ gómìnà wa ní ìkọ́wọ́rí pẹ̀lú gbákejì rẹ̀ eyín ọmọọba Kọ́lá Adéhùsì àti kọmíṣánná fún iṣẹ́ àkànṣe eyín ọ̀mọ̀wé Bashir Salam tó fi mọ́ àwọn mìíràn ni wọ́n ṣe lálẹ́ pé ẹ̀yìn iṣẹ́ rí pínpín yóò pín dé bá pópónà yìí o tó bá di oṣù kẹrin à ń bọ̀ wá kọ̀míṣàn sẹ́yìn tó bá sì parí rẹ̀ kó tó di ìgbà náà ó ṣeéṣe pé kí ni ẹ máa bá a ká lọ bí náà bá dé lóko. Mọ̀jàlá yóò dé lérò ìpínlẹ̀ Ọ̀ṣun lèmi náà wà torí mo ti sọ fún ọ tẹ́lẹ̀ rí pé bí ẹni tá à ń bá lọ Sókótó bá ti wà lákòó Sòkòtò à nílò láti máa dààmú kiri mọ́ mo tún tẹkọ̀ létí ìpínlẹ̀ Ọ̀ṣun ni mo wà báyìí mo bá gba ìjọba ìbílẹ̀ Ẹgbẹ́dọ̀rọ̀ lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn amọ̀kọ̀ṣèkà kan rèé tí wọ́n ṣe àkọlù sí iléeṣẹ́ àjọ Àmọ̀tẹ́kùn eléyìí tó wà ní ìjọba ìbílẹ̀ Ẹgbẹ́dọ̀rẹ́ ní ìlú Awó ti ṣe ìlú Awó ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí
ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ àmọ̀tẹ́kùn àjọ àmọ̀tẹ́kùn bíi mélòó kan ló gba ìkúrújẹ lọ́wọ́ abóra o kódà àwọn nǹkan ìjagun wọ́n tún gbà tí wọ́n dẹ̀ jí gbé lọ ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣebọ́n ló ṣẹlẹ̀ ní dédé aago 7 àṣálẹ́ ọjọ́ ajé nígbà tí ẹnìkan tó jẹ́ aráàlú tó ń sáré lọ pé ẹni bá lẹ́ni lẹ́yìn ajá tó bá lẹ́ni lẹ́yìn òdìdí ẹranko pọ̀ bọ́ ló ṣe sáré lọ sí ọ̀dọ̀ iléeṣẹ́ àwọn àjọ àmọ̀tẹ́kùn ní ẹ pé ẹ dákun ẹ jọ̀ọ́ àwọn amọ̀kọ̀ṣẹ̀ka náà ń fìbọn lé mi o ikú náà fi ń wá mi kiri báyìí ọba tá a lọ sí ọ̀dọ̀ àmọ̀tẹ́kùn àwọn sáàgbà pé bó ló jẹ́ níbo ni wọ́n ti wà níbo náà ti ń lébọ̀ ká máa bọ̀ ká wá wò bóyá wọ́n tún wá ṣe àkọlùṣẹ́ níbi tí a wà yé nígbà tí arákùnrin ọ̀hún tí ó dé bẹ́ẹ̀ wọ́n sàrí pé àwọn àjọ àmọ̀tẹ́kùn wọ́n dáàbò bò kí ló dẹ̀ bí wọ́n ní ó ní fàǹfà tó ń ti àìgbọ́ra ẹni yé pẹ̀lú àwọn ọmọ gànfẹ́ ọ̀hún ni wọ́n ní bí wọ́n ṣe débẹ̀ báyìí ó sàrí pé dáàbò bò wọ́n ṣùgbọ́n ẹni tó jẹ́ agbẹnusọ àjọ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó sọ wípé bí àwọn amọ̀kọ̀ṣẹ̀kà ọ̀hún bí wọ́n ṣe lọ sí iléeṣẹ́ àjọ àmọ̀tẹ́kùn tó wà ní ìlú Awó nìyẹn wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe àkọlù àdá àké gbogbo nǹkan ìjà ogun lóró náà ni wọ́n kó dání o ní ọjọ́ kejì tí wọ́n ti pé wọ́n ṣe lọ bẹ̀rẹ̀ sí ní fi túútú wọ́n lọ fi bẹ̀rẹ̀ sí ní ti ṣe ìpalára fún àwọn ọmọ àjọ àmọ̀tẹ́kùn nìyẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣá wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní lé wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní nà wọ́n kábàkábà torí pé wọ́n kóra wọn lọ lóní kẹ̀tíkẹ̀tí lọ sí iléeṣẹ́ àjọ àmọ̀tẹ́kùn nìyẹn o gbogbo àwọn nǹkan ìjà ogun olóró náà ni wọ́n kó lọ síbẹ̀ o wọ́n ní arákùnrin ọ̀hún eléyìí tí ó sápamọ́ sọ́dọ̀ àjọ àwọn àmọ̀tẹ́kùn tẹ́lẹ̀ rí òun ti fi kété bá a torí pé ní kí ojúmọ́ rí bí báyìí gbogbo ara ní ògùn rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àjọ àmọ̀tẹ́kùn náà ló ní ìfarapa yánnayànna níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún kódà níbi àkọlù ọ̀hún gan àwọn nǹkan tó jẹ́ nǹkan ìjà ogun àwọn àmọ̀tẹ́kùn àwọn amọ̀kọ̀ṣìkà ọmọ gànfẹ́ yìí wọ́n tún gbé lọ. kọ́lọ́ ṣàánú àmì o. ẹ dákun ọ̀rọ̀ tá àmọ̀tẹ́kùn pínlẹ̀ Ọ̀ṣun